Jẹ́nẹ́sísì orí kọkànlá. Ilé ìṣọ́ Babeli. Lẹ́yìn náà gbogbo àgbáyé sì ń sọ èdè kan ṣoṣo. Bí àwọn ènìyàn ṣe ń tẹ̀síwájú lọ sí ìhà ìlà-oòrùn, wọ́n rí pẹ̀tẹ́lẹ̀ kan ní ilẹ̀ Sinari, wọ́n sì tẹ̀dó síbẹ̀. Wọ́n sì wí fún ara wọn pé, “Ẹ wá, ẹ jẹ́ kí a mọ bíríkì, kí a sì sun wọ́n jìnnà.” Bíríkì ni wọ́n ń lò ní ipò òkúta, àti ọ̀dà ilẹ̀ tí wọ́n ń lò láti mú wọn papọ̀ dípò ẹfun, òkúta láìmú tí wọ́n fi ń ṣe símẹ́ǹtì àti omi. Nígbà náà ni wọ́n wí pé, “Ẹ wá, ẹ jẹ́ kí a tẹ ìlú kan dó fún ara wa, kí a sì kọ́ ilé ìṣọ́ kan tí yóò kan ọ̀run, kí a bá lè ní orúkọ, kí a má sì tú káàkiri sórí gbogbo ilẹ̀ ayé.” Ṣùgbọ́n Olúwa sọ̀kalẹ̀ láti wo ìlú àti ilé ìṣọ́ tí àwọn ènìyàn náà ń kọ́. Olúwa wí pé, “Bí àwọn ènìyàn bá ń jẹ́ ọ̀kan àti èdè kan, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í ṣe iṣẹ́ yìí, kò sí ohun tí wọ́n ń gbèrò tí wọn kò ní lè ṣe yọrí. Ẹ wá, ẹ jẹ́ kí a sọ̀kalẹ̀ lọ kí a da èdè wọn rú, kí èdè wọn má ba à yé ara wọn mọ́.” Olúwa sì tú wọn ká sórí ilẹ̀ gbogbo, wọ́n sì ṣíwọ́ ìlú náà tí wọ́n ń tẹ̀dó. Ìdí èyí ni a fi pè ní Babeli, nítorí ní ibẹ̀ ni Olúwa ti da èdè gbogbo ayé rú. Olúwa sì tú àwọn ènìyàn ká sí gbogbo orí ilẹ̀ ayé. Ìran Ṣemu tó fi dé ti Abramu. Wọ̀nyí ni ìran Ṣemu. Ọdún méjì lẹ́yìn ìkún omi, tí Ṣemu pé 100 ọdún, ni ó bí Arfaksadi. Lẹ́yìn tí ó bí Arfaksadi, Ṣemu tún wà láyé fún 500 ọdún, ó sì bí àwọn ọmọkùnrin àti àwọn ọmọbìnrin mìíràn. Nígbà tí Arfaksadi pé ọdún 35 ni ó bí Ṣela. Arfaksadi sì wà láààyè fún ọdún 450. Lẹ́yìn tí ó bí Ṣela, ó sì bí àwọn ọmọbìnrin àti àwọn ọmọkùnrin mìíràn. Nígbà tí Ṣela pé ọmọ 30 ọdún ni ó bí Eberi. Ṣela sì wà láààyè fún ọdún 450 lẹ́yìn tí ó bí Eberi tán. Ó sì bí àwọn ọmọkùnrin àti àwọn ọmọbìnrin mìíràn. Eberi sì jẹ́ ọmọ ọdún 24, ó sì bí Pelegi. Eberi sì wà láààyè fún 430 ọdún lẹ́yìn tí ó bí Pelegi. Ó sì bí àwọn ọmọkùnrin àti àwọn ọmọbìnrin mìíràn. Nígbà tí Pelegi pé ọmọ 30 ọdún ni ó bí Reu. Pelegi sì tún wà láààyè fún 200 ọdún ó lé 9 lẹ́yìn tí ó bí Reu. Ó sì bí àwọn ọmọkùnrin àti àwọn ọmọbìnrin mìíràn. Nígbà tí Reu pé ọdún 28 ni ó bí Serugu. Reu tún wà láààyè lẹ́yìn tí ó bí Serugu fún 200 ọdún ó lé 7. Ó sì bí àwọn ọmọkùnrin àti ọmọbìnrin mìíràn. Nígbà tí Serugu pé ọmọ 30 ọdún ni ó bí Nahori. Serugu sì wà láààyè fún 200 ọdún lẹ́yìn tí ó bí Nahori. Ó sì bí àwọn ọmọkùnrin àti àwọn ọmọbìnrin mìíràn. Nígbà tí Nahori pé ọmọ ọdún 29, ó bí Tera. Nahori sì wà láààyè fún ọdún 119 lẹ́yìn ìbí Tera. Ó sì bí àwọn ọmọkùnrin àti àwọn ọmọbìnrin mìíràn. Lẹ́yìn tí Tera pé ọmọ 70 ọdún, ó bí Abramu, Nahori àti Harani. Ìgbé ayé Abrahamu. Wọ̀nyí ni ìran Tera. Tera ni baba Abramu, Nahori àti Harani. Harani sì bí Loti. Harani sì kú ṣáájú Tera baba rẹ̀ ní ilẹ̀ ìbí rẹ̀ ní Uri ti ilẹ̀ Kaldea. Abramu àti Nahori sì gbéyàwó. Orúkọ aya Abramu ni Sarai. Nígbà tí aya Nahori ń jẹ́ Milika, tí í ṣe ọmọ Harani. Harani ni ó bí Milka àti Iska. Sarai sì yàgàn, kò sì bímọ. Tera sì mú ọmọ rẹ̀ Abramu àti Loti, ọmọ Harani, ọmọ ọmọ rẹ̀, ó sì mú Sarai tí í ṣe aya ọmọ rẹ̀,
Abramu pẹ̀lú gbogbo wọn sì jáde kúrò ní Uri ti Kaldea láti lọ sí ilẹ̀ Kenaani. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé Harani, wọ́n tẹ̀dó síbẹ̀. Nígbà tí Tera pé ọmọ 200 ó lé márùn-ún ni ó kú ní Harani.